Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá a síwájú nínú gbogbo àwọn ẹ̀dá. Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá àwọn sàábé ànábì, àwọn ará ilé ànábì. Ìkẹ́ Ọlọ́run, àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń wò wá. Àmín. Ará lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà, a kí yín gẹ́gẹ́ bí ìṣe wa yìí pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Lónìí lórí ètò wa tí a mọ̀ sí Islam in Focus, níbi tá a ti máa ń yànnàná àwọn ọ̀rọ̀ pàtàkì tó ní í ṣe pẹ̀lú Islam. Bẹ́ẹ̀ bá rántí níjẹ̀jọ́, ètò tí a gbé wá fún yín tá a sì sọ ní èdè Gẹ̀ẹ́sì, òun náà ni ètò àlàáfíà wa, nípa pé Ọlọ́run ọba tó dá wa, tí ó mọ̀ wá, ó ṣe wá lẹ́ni tó ṣe pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan yóò máa ṣe bí à ń rẹ̀ wá. A sì mọ̀ nínú Islam pé kullu da'in dawa, kò sí àárẹ̀ tí ń bẹ tọ́lọ́run ò ti ṣètò oògùn rẹ̀. Ibi ká wá lo oògùn káàárẹ̀ yẹn ó fi kú ò, èyí náà ni a fi máa gbé nígbé àlàáfíà. Ní ìjẹ́jọ́, akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìmọ̀ ìṣègùn òyìnbó tí a gbé wá látàrí àdéhùn tá a ti bá yín ṣe pé gbogbo ìgbà tá a bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò Islam yìí, kò sí tí jẹ́ Islam bí ó ṣe peace, tá a mọ̀ sí àlàáfíà. Bí ó bá ti wá sí àlàáfíà, kò sí peace. Bó bá rí bẹ́ẹ̀, la fi ní bó bá jẹ́ lẹ́ẹ̀kan láàrin oṣù mẹ́ta, a máa yẹ ètò àlàáfíà wò ká fi máa dára wa lẹ́kọ̀ọ́, kára wa lè máa jí pépé. So ètò àlàáfíà la sọ níjẹ̀ ẹ̀jọ́ lédè òyìnbó. Àrùn tí a sì yẹ̀wò náà ni àrùn ìtọ̀ àtọ̀gbẹ tá a mọ̀ sí diabetes. Bá a ṣe sọ lóyìnbó tó, àwọn tó gbóyìnbó tó sì yé dáadáa, àwọn lóye. Àwa tí a jẹ́ Yorùbá, kí a lè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nípa rẹ̀, òun náà ni tó jẹ́ ká gbé akọ́ṣẹ́mọṣẹ́ wá tọ́jọ́ kan nínú àwọn ẹ̀yà wa nínú ẹ̀sìn Islam, Dókítà wa Abdulrafiq Adefila, àwọn lálejò wa lálẹ́ òní. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah. Marhaban, a kí yín káàbọ̀ sí orí ètò yìí. Dr. Abdulrafiq Adefila, wọ́n jẹ́ kan nínú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò ìmúniláradá nílé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn University of Ilorin Teaching Hospital. Kókó ọ̀rọ̀ tí a sì gbé síwájú wọn náà ni pé oríṣiríṣi àrùn ní ń dààmú àwọn èèyàn. A ti sọ̀rọ̀ nípa ti hypertension tá a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru. Àwa ní ká yẹ ọ̀rọ̀ ti diabetes wò tá a mọ̀ sí ìtọ̀ ṣúgà. Bó bá rí bẹ́ẹ̀, ìbéèrè mi alákọ̀ọ́kọ́ sí yín ni pé gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ lórí ètò yìí, a fẹ́ káwọn èèyàn wa máa gbé nígbé àlàáfíà. Kí ló ń fa ìtọ̀ ṣúgà fún àwọn tí nǹkan yẹn ń ṣe?
ọ̀nà wo la sì lè gbà dènà rẹ̀ kó tiẹ̀ má fi ṣe wọ́n. ẹ ṣeun ẹ ṣeun asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. àkọ́kọ́ àìsàn tí a ń pè ní ìtọ̀ ṣúgà náà àìsàn tí ó lágbára díẹ̀ ni. Allahu Akbar. àìsàn yìí ìtumọ̀ rẹ̀ ni pé ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀ ẹni tó ń dà láàmú ó pọ̀ jù ara ò sì lè lò ó. ara ò lè lò tán. ara ò lè lò ó. tí a bá wo bí oúnjẹ tí a bá ń jẹ bó ṣe ń ṣiṣẹ́ lára a rí i pé kò sí wẹ̀yẹ̀ oúnjẹ téèyàn jẹ gbogbo ẹ̀ tó bá ti dénú ara ó láwọn nǹkan kan tára máa ń pèsè kalẹ̀ láti jẹ́ kí ara lè lo oúnjẹ náà so gbogbo oúnjẹ tá a jẹ ìbàjẹ́ yẹn la jẹ ìbàjẹ́ bá ìbàjẹ́ iṣu gbogbo ẹ̀ kò bá jẹ́ ẹran gbogbo ẹ̀ yóò di glucose nínú ẹ̀jẹ̀ ni glucose yìí ó ní ara ó lò ìbá ṣe iṣan ara wa ni ìbá ṣe ọpọlọ wa ni òun lára ó lò tára ó fi lè jí pépé èèyàn lè ronú èèyàn lè ṣiṣẹ́ èèyàn lè sáré ó ní kinní kan nínú ara tára máa ń pèsè kalẹ̀ láti jẹ́ kí iṣẹ́ yìí lè ṣe é ṣe kinní ẹ̀ là ń pè ní insulin insulin yìí ni ó máa ń jẹ́ kára lè lo glucose tára bá produce from oúnjẹ láti ara oúnjẹ tá a bá jẹ bí insulin yìí bá lè pèsè púpọ̀ rẹ̀ tí ò tó tàbí kó jẹ́ pé kò tiẹ̀ lè ṣiṣẹ́ tó yẹ kó ṣe ara ò ní lè mú ṣúgà kúrò nínú ẹ̀jẹ̀ láti fi ṣàǹfààní fara ṣúgà yóò wà nínú ẹ̀jẹ̀ yóò máa dá oríṣiríṣi kalẹ̀ so ìyẹn là ń pè ní ìtọ̀ ṣúgà ìdí tó fi ń pè ní ìtọ̀ ṣúgà làwọn nǹkan tó máa ń mú wá tí màá mẹ́nu bà létà kí ni wọ́n ń fa àìsàn yìí ìtọ̀ ṣúgà ní pàtó kò ní kíní kan ẹyọkan tó ń fà á bọ́ àdámọ́ mọ́ wà ń bẹ̀ tá a máa pè ní pé tá a bímọ ni àdámọ́ ò dandan kọ́ ni tóbi ẹni bá ní èèyàn lè ní bẹ́ẹ̀ ni àdámọ́ ò di dandan kó jẹ́ pé ẹnìyẹn gbọ́dọ̀ ní bọ̀ èèyàn lè ní wà ń bẹ̀ àwọn nǹkan mìíràn tún wà tó tún lè ṣe sábàbí rẹ̀ bíi kéèyàn sanra lásán jù tá a mọ̀ sí obesity tàbí ní tá à ń jẹ ká mọ̀ mójútó àìdá ní tá à ń jẹ tó lè fa ìtọ̀ ṣúgà ní bóyá ó ti pọ̀ jù bóyá jóúnjẹ bí irú àwọn kílà ń jẹ tó lè fà á. gbogbo oúnjẹ ló dà bọ àwọn òyìnbó ní àìsàn moderation ní ìtọ̀ ṣúgà àìsàn ìwọ̀ntúnwòsì because èèyàn gbọ́dọ̀ ṣàṣejù nínú tí ẹ bá ń ṣe nínú ẹ̀sìn náà èèyàn gbọ́dọ̀ ṣàṣejù so tó bá yẹ pa tí ń ṣe nǹkan tá à ń ṣe tó yẹ pa à ń jẹ tó pọ̀ jù ẹgẹt tá a sì fi ṣe kankan ẹgẹt ìyẹn yóò padà di kíni yóò padà di pé àwọn ṣúgà yìí ń pọ̀ jù fún tára gan lè lò yóò sì dá wàhálà lẹ̀ èmi ìtún ni pé tó tún wá ṣe sábà bí ẹ ni pé àwọn tí ò kí ń ṣe ẹ̀sásáìsì bóyá ẹni olúwa rẹ jẹ́yàn kan. níbi tó ń jẹun ká tó lọ síwájú ẹ bá wa là á ipe n tẹ́ ń sọ ọ̀rọ̀ balanced diet lẹ́ ń sọ táwọn iléèbó máa ń pè ní ìwọ̀ntúnwọ̀nsì ní iléèbó ń pè ní balanced diet àwa ń pè ní ìwọ̀ntúnwọ̀nsì nínú oúnjẹ ẹ̀kọ́ gbóná wà ẹ̀kọ́ tútù wà ìrẹsì wà àmàlà wà iyán wà iṣu wà ẹ gbìyànjú níwọ̀n bá ṣókí kẹ̀kàn lè pa àwọn èèyàn létí yìí pé lójúmọ́ bó ni wọ́n ṣe lè balance oúnjẹ wọn tí òfin ní jẹ́ pé irú nǹkan kan náà ni wọ́n mọ̀ jẹ tí ó wàá fa àrùn ìtọ̀ ṣúgà yìí. nínú oúnjẹ jíjẹ ìwọ̀ntúnwọ̀nsì ni bá a ṣe sọ àwọn oúnjẹ póríṣiríṣi aláwọn kan tá a mọ̀ ní táwọn àwọn Yorùbá wa míì lè máa pè ní starchy àbí carbohydrate bíi à ń jẹ ẹ̀bà àmúgi à ń jẹ iṣu ẹ̀yẹ àbí à ń jẹ ìrẹsì starchy làwọn Yorùbá máa ń pè nígbà míì ní tó yá lóyìnbó àbí táwọn òyìnbó pè ní carbohydrate àwọn yẹn ní ọ̀pọ̀lọpọ̀ gbà ní ìjókòó kan kò yẹ kó máa ju bíi ìdásí méjì oúnjẹ tí yàn gbé síwájú tọ́tí ẹlẹ́ẹ̀ máa sọ yìí pé oúnjẹ tá a bá jẹ kọ́ mọ́ jù kúkú wa lọ pé oúnjẹ tó lálùbáríkà ni pé kọ́ mọ́ jù kúkú wa lọ di kúkú rẹ bí wọ́n bá bu oúnjẹ fún ọ tó bá ti kọjá kúkú rẹ má jẹ tán. ìkúkú tá a sọ ni starchy gangan because òun ló pọ̀ jù nínú oúnjẹ tí yàn bá gbé kalẹ̀ àmọ́ fẹ́
kó jẹ́ pé nínú ìjókòó náà àwọn oúnjẹ tá a mọ̀ sí protein bí ẹni jẹ ẹ̀wà mọ́ ráìsì nísìn àbó fi mẹ́mẹ́ lẹ́kọ̀ọ́ àkáwọn yẹn náà tún jẹ́ bí ìlọ́po bí 20 sí 30% oúnjẹ téèyàn ìdá jẹ. méjì sí mẹ́ta nínú mẹ́wàá rẹ̀ ó ti yé. nínú oúnjẹ téèyàn gbé kalẹ̀ lórí ìjókòó àbẹ́yọ̀ bá jẹ wá jẹ́ nǹkan tó lọ́ràá kó mọ́ tó nǹkan kan ẹ̀gẹ́ a sì fẹ́ kẹ́nìyàn fi bí èso ẹ̀fọ́ kún irú nǹkan tó bá ń jẹ báwọn bí àpẹẹrẹ èèyàn fẹ́ jẹ ìrẹsì nísìn ó gbé ìrẹsì iwájú ó fẹ́ wá sí kùkúmbà àbí sàláàdì tí ò ní tó fi sí bá fẹ́ jalè lórí ó ti báláǹsì báwọn ẹ̀gẹ́ sì mú mi tó dà tí tó wà nínú oúnjẹ jíjẹ náà nínú tẹlẹ́sìn náà àti kọ́ náà wípé kéèyàn fi àlàfo mẹ́ta nínú odidi kan dá mẹ́ta kalẹ̀ kí ó lè rí mímí nínú ẹ̀sìn náà so ara tá à ń pè ní pé èèyàn ṣe wọ̀túnwọ̀sì. so ẹni ká máa jẹ balanced diet ẹ tún ní ká máa ṣe exercise. exercise náà jẹ́ sábàbí téèyàn fi máa ní diabetes. ní ọ̀sẹ̀ tó kọjá mo ṣàpèjúwe pé láyé ìsìn abisi gan pé àráyè lọ stadium àráyè sí kankan mọ́ a sì wà stress púpọ̀ ó jẹ́ pé iṣẹ́ ìpọ̀ báńkà ó ti jí láàárọ̀ ó ti dé láago 8 ó ń kù níbi iṣẹ́ láago 6 orí ìjókòó ni ìwé kíkọ gbogbo tó bá jẹ yóò kàn jókòó sí lára ni yóò jókòó sínú ẹ̀jẹ̀ yóò sì máa dá wàhálà alẹ́ lọ́jọ́ iwájú. gbogbo ìyára àpọn àǹfààní tí exercise lè ṣe nù so àìṣe exercise yẹn máa ń fa sábàbí ìtọ̀ ṣúgà. ẹ ṣe ẹ wá já sọ̀rọ̀ lórí pé èèyàn ti ní ìtọ̀ ṣúgà already bó lẹ ṣe máa ń wò ó sàn lára tí òfin ní kó pa lára bẹ́ẹ̀ mi. bẹ́ẹ̀ni ìtọ̀ ṣúgà ò ṣe yọ kúrò pátápátá tó bá ti ṣẹlẹ̀ a máa tọ́jú rẹ̀ ni ọ̀nà nǹkan tá à ń lé tá a bá ń tọ́jú ìtọ̀ ṣúgà ni pé kí ṣúgà mọ́ pọ̀ lára kó ṣe déédéé sódà kò ní lè dá wàhálà lẹ̀ àwọn wàhálà tá à ń bẹ̀rù wọ́n pọ̀ oríṣiríṣi onítọ̀ ṣúgà bá ṣẹ̀ṣẹ̀ nítọ̀ ṣúgà tí ò sì tí ì ga púpọ̀ jù ó lè mọ̀ kó n tẹ̀ tí nítọ̀ ṣúgà gbà tí ò ṣe tẹ́sì gbọ̀gbà tó bá yá ó lè dípẹ́ ni òun bẹ̀rẹ̀ sí ní tọ̀ yàlàyàlà kó mọ jítọ̀ lóru bí ẹ̀mẹ́ta 4 5 kó mọ tọ̀ léraléra kó mọ rù ara tó ń pè ní tó fi ń pè ní tọ̀ àtọ̀gbẹ nìyẹn tàbí ìtọ̀ ṣúgà máa tọ́ pé tó ṣàǹfààní fún lára ló ń tọ̀ dànù kó mọ rù oúnjẹ jíjẹ ò sì dínkù ẹlòmíì gan máa ń di pé wọ́n ní ewo tí ó di tí ó mọ ọmọ léwo ní gbogbo ara ẹlòmíì di lè di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ ẹ máa wò pé kí ló ṣe bàbá àbí ìyá alágbájá tàbí gbà mí gan ìgbà tí wọ́n fi yọjú sí wa wọ́n ti bẹ̀rẹ̀ sí ní àrùn yóò ti kọ́lé sí wọn lára tí ó ti dá wọn wàhálà kan sí wọn lára bí kò di pé ẹlòmíì ò rí iná dáadáa mọ́ tàbí kò di pé ẹlòmíì tiẹ̀ ní àrùn rọpárọsẹ̀ àbó di pé ẹlòmíì ní egbò tí ò san bọ̀rọ̀ àbí kò tiẹ̀ ní àìsàn kíndìnrín àbáwọn nǹkan míì bá wọn. kò lè ṣe wá tọ́jú ẹ̀. so nítọ́jú a fẹ́ jẹ́ kí ṣúgà yìí wálẹ̀ tí ṣúgà yìí bá wálẹ̀ ó ní ó lè dènà gbogbo àwọn tá a kà síwájú yìí. so oògùn ni a máa ń lò àwọn oògùn yìí bí mo ṣe ṣàlàyé láti bẹ̀rẹ̀ kókó rẹ̀ ni pé ká gbìyànjú láti lo àwọn oògùn tó máa jẹ́ kára lè máa ṣe kíni kára lè máa lo ṣúgà tó bá jáde nínú oúnjẹ tá a bá fi sẹ́nu yóò control rẹ̀ so oògùn yìí pọ̀ oríṣiríṣi àwọn èèyàn wa abá ní ká máa ṣàpèjúwe gan ẹlòmíràn lọ́wọ́ pé wo lè yí tẹ̀ tún sọ yìí tẹ́tà ní da orí àwọn èèyàn ró bọ̀ àwọn oògùn yìí pọ̀ oríṣiríṣi àwọn míì inú rẹ̀ yóò kàn jẹ́ kára lè mú ṣúgà jáde inú ẹ̀jẹ̀ sódà yóò lọ síbi tó yẹ kó lọ ni àwọn míì inú rẹ̀ insulin tá a fà ṣàpèjúwe ní bẹ̀rẹ̀ yẹn yóò sọ fára pé kí ni insulin yóò tó ṣe díẹ̀ síta tí kó bá lè ṣiṣẹ́ àrùn ọ̀dà oríṣiríṣi náà so ìmọ̀ràn tá a máa ń gba àwọn èèyàn náà ni pé kán lọ rí àwọn dókítà tó mọ̀ pa àwọn oògùn yìí oríṣiríṣi ni wọ́n èmi lè bẹ́ẹ̀ lómi lára mi lè má bẹ́ẹ̀ lómi lára mi bọ̀ kán lọ. bó bá ṣe ń rí lẹ́ẹ̀ máa change ẹ̀ kó fi lè ṣiṣẹ́ tẹ́ fẹ́ kó ṣe. àlọ́ oníkóró ń bẹ́ẹ̀ oní abẹ́rẹ́ ń bẹ́ẹ̀ èyí tó bá tọ́ sí oníkálukú wọ́n lè ṣamọ̀nà rẹ̀ lórí bọ̀ lẹ́yìn yẹn olúwa rẹ̀ gbọ́dọ̀ sọ oúnjẹ tí ń jẹ
ẹ ṣe torí tán bá fẹ́ kóògùn yẹn ṣiṣẹ́. bí wọ́n bá lóògùn nìkan kò kà ẹni ẹ gbọ́dọ̀ mú. irú oúnjẹ wo lẹ wá ní kán máa jẹ torí mo tún mọ̀ pé diabetes náà ó tún póríṣiríṣi lára èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń bẹ ten control èyí tó ti dé middle level ń bẹ èyí tó sì wà lókè gan-an ń bẹ so. náà jẹ́rí tó oúnjẹ jíjẹ fún nítọ̀ ṣúgà kò le tó báwọn èèyàn wá sí máa ń. ó ti yé kí ni wọ́n lè máa jẹ. àfẹ́ kó jẹ́ pé olúwa rẹ̀ wà rò pé gbogbo nǹkan lòun ò lè fẹnu kàn mọ́ yóò wá jẹ tí ń jẹ wíìtì lẹ́ẹ̀mẹwàá àbẹ́ wà nìkan ẹgẹ tá à ń fẹ́ kọ́ ẹ̀ bó ṣe jẹ̀kú láàárọ̀ kó já mọ́ àkàrà lálẹ́ kó tún jẹ mẹ́mẹ́ ní òru tá à ń fẹ́ kọ́ ẹ̀ balance diet tá a sọ tẹ́lẹ̀ náà ni àmọ́ bó ṣe ṣàpèjúwe rẹ̀ lẹ́ẹ̀kan níwọ̀n ní nísìn àfẹ́kẹ́nìyẹn jẹ oúnjẹ kó tóbi àfẹ́ kó jẹ níwọ̀n kò bá wá jẹ tó mẹ́rin lójúmọ́ kó jẹ níwọ̀n kó má jàjẹ́ gbígbà tẹ ṣàpèjúwe lẹ́ẹ̀kan pé ẹ fẹ́ jàmọ̀lá àti gbẹ̀gìrì àti ewédú wa òkú wa mọ̀ tó bá ti fẹ́ mọ tó kùkù lọ ó ti ń pọ̀ ẹ̀tíkẹ́ tó bá ti fẹ́ mọ tó kùkù lọ ó ti ń pọ̀ báwọn ó jẹ́ kó fi ẹja tó dá sí kò sí wàhálà pẹ̀lú yẹn fẹ́jẹ̀ rẹ̀ sí nísìn kó má jẹ́ kẹ́ ráìsì ń pọ̀ jù kó fẹ́ wá sí bá a fi kábéèjì kùkúmbà sí bá a fẹ́ ẹja tó lálàáfíà sí àbẹ́dìyẹ dédé pọ̀ kó mọ́ pọ̀ gbogbo ẹ̀ mọ́ pọ̀. balance diet náà lẹ́tún padà sí pé gbogbo nǹkan ni onídiabetes lè jẹ ní onítọ̀ ṣúgà gbogbo nǹkan ló lè jẹ àmọ́ wọ̀ntúnwọ̀nsì ni àmọ́ kórìí pòun balance ẹ̀ kó má jẹ́ nǹkan kan náà. bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì because tá a máa ń rí ni pé àwọn èèyàn ìdí oúnjẹ ni wọ́n ti máa ń dàrú ẹlòmíì gan tiẹ̀ ló kan mọ́ lórí pé mo fẹ́ jẹ ilé ni mo gbọ́dọ̀ jẹ ilé ni mo gbọ́dọ̀ jẹ àwọn ìwọ̀ kéékèèké kan la kàn fi sí ara ẹ̀ nípa onítọ̀jú kò ní oṣù sí ní ìsìn kó wá sọ pé kóòkì lòun mọ̀ mu àbí mọ̀tínà àbí fanta ìyẹn ò sára yóò jìnnà sí gbogbo eléyìí omi lásán ti tó kó sì jẹ́ kó tóun tó bá fẹ́ gbégbé àlàáfíà bí. èèwọ̀ ohun ò tó kan so àwọn oúnjẹ táyé yòókù ń jẹ tó gbogbo wa ti mọ̀ ní sàkání wa tí ó jẹ́ kí ló pè tí ẹ̀yà wa yìí kò le tó báyẹn ẹ̀kẹta ẹ̀sásáìsì ẹ ṣe púpọ̀ níbi tí mo wá fẹ́ ká lọ nísìnyí pé gbogbo ń tẹ̀ kàkálẹ̀ yìí kéèyàn sọ ohun tí ó máa jẹ kó sì mọ òdiwọ̀n tí ó jẹ kéèyàn máa ṣe exercise tá a wí kì í ṣe pé kéèyàn máa sáré rínrìn lásán ti tó fọ́gbọ̀n ìṣẹ́jú rìn lọ rìn bọ̀ àbí pé 45 minutes ó ti dà báwọn ẹ̀kẹta ni pé kéèyàn máa lo oògùn rẹ̀ téèyàn bá fi kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ̀ téèyàn ò ṣe àbí èèyàn ṣe kò pé mẹ́tẹ̀ẹ̀ta irú kí ló lè dá sílẹ̀ fẹ́ni tó ti ní àrùn yìí. bẹ́ẹ̀ni so ẹsẹ àìtọ́ ṣúgà ó lè gba ojú lọ́wọ́ ẹ̀ lúwa rẹ̀ tójú òun ó fọ́ so ó ṣe pàtàkì kẹ́nìyẹn mọ̀ ẹ́ ó lè fa àìsàn tá a mọ̀ sí stroke pàrọ̀sẹ̀ tí ó jẹ́ pé ènìyàn ní lè gbápá kan gbẹ́sẹ̀ àbí kọ́rọ̀ kẹ́nu wọ́sẹ̀gbẹ́ kan tàbí kó má lè sọ̀rọ̀ dáadáa mọ́ ó lè fa àìsàn ọkàn tàbí ìjàmbá ọkàn ní heart attack àìsàn ọkàn ní heart failure ó lè fa méjèèjì tí ó dá wà lálẹ́ tẹ́nìyẹn ojú ó mọ̀ wú tẹ́sẹ̀ ó mọ̀ wú. ṣé ẹ mọ̀ pé àwọn onítọ̀ ṣúgà mi wọ́n lè gbò tó fi wá di pé wọ́n wá ń gé ọwọ́ àti pé wọ́n ń gé ẹsẹ̀ kí ló lè fà á débẹ̀ o. títọ̀ ṣúgà bá pẹ́ lára. pípẹ́ tó pẹ́ lára tí ó gbàtọ́jú tó yẹ kó gbà yóò fà á pé egbò lè ṣẹlẹ̀ kó má jìnnà mọ́ ẹlòmíì kò ní légbò ó kàn lè ní kinní kan tó só sí lẹ́sẹ̀ báyìí kòkòrò bá wọ̀ kò bá ní gbọ́ ìtọ́jú bí ó ṣe máa jẹ lọ́nà kò ní gbọ́ tọ́jú bọ̀rọ̀ ló bá di pé à ń gé ẹsẹ̀ kúrò ẹlòmíì gan ẹsẹ̀ rẹ̀ kàn lè máa dúdú wá láti ìsàlẹ̀ báyìí tí ó sì di pé bó bá ti ń dúdú ó ti kú nù tó máa di pé wọ́n gé ẹsẹ̀ rẹ̀. ìkànnì bó ṣe ń dúdú yẹn bí ó ṣe kárí gbogbo bẹ́ẹ̀ téèyàn ní rí bẹ́ẹ̀ yẹn lò mọ́ ni. ìkan tó tún kún bẹ́ẹ̀ ni àìsàn kíndìnrín àìsàn kíndìnrín dì ní gbogbo àgbáyé onítọ̀ ṣúgà ló máa ń láìsàn kíndìnrín jù so àìmójútó tọ̀ ṣúgà ó lè fa àìsàn kíndìnrín. lọ́n sọ amẹ́ now ẹ á jẹ́ ká lọ síbi pé láwùjọ tá a wà nísìnyí ètò
oògùn lílò bẹ́ẹ̀ àti junction bẹ́ẹ̀ àti pé bára ó ṣe dá ọlọ́run fi sọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ bíi yín bẹ́ẹ̀ tí ìgbà ẹ̀ ló dé. ìgbàlódé bẹ́lẹ̀ yìí ṣe ń lọ tá a sì rí pọ́lọ́run fún yín ṣe tó ṣe pé àwọn kéèsì kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ tí ọ̀gbà control tó fi wá jọ́sọ lọ́jọ́ fáwọn èèyàn míì làwọn kan bá tún dé ni wọ́n ní gbogbo ń tẹ́ pariwo yìí ẹ̀jẹ̀ ríru ní ìtọ̀ ṣúgà ní kánsà ní kò séyìí tí natural herbs tí ò lè wò tó náà ń kọ́ ká jẹ́ káwọn èèyàn máa lò ní tí wọ́n á ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni pé ọ̀pọ̀ àwọn tí ń bá ń lo natural herbs míì wọ́n pa oògùn tí ẹ̀yin dókítà akọ́ṣẹ́mọṣẹ́ tẹ̀ rẹ́kọ̀mẹ́ndì fún wọn pa á tì àwọn míì wọ́n pè ọ̀kan òdì kan lọ́wọ́ ń máa lo oògùn tèbó yẹn ń sì máa lo natural herbs yẹn kí gbogbo ẹ̀ ṣiṣẹ́ papọ̀ kí n sá ti gbádùn ní èwo ló dáa jù. ẹ ṣeun nípa ti oògùn ìbílẹ̀ lílò fún ìtọ̀ ṣúgà àìfẹ́ kó jẹ́ pé àwọn èèyàn mọ̀ wá wípé àbí àwọn arábí wọ́n ní kankan láti tako anything tó bá nǹkan tó bá yà jẹ́ ìbílẹ̀ ni ìmọ̀ràn tí mo máa ń gbà àwọn èèyàn wa ni pé oògùn lílò gbogbo ẹ̀ ló ní step àbí ẹsẹ̀ tí a gbé kó tó di pé a fi lè sọ pé oògùn yìí iṣẹ́ tí ń ṣe ní àìsàn tí ń tọ́jú ní tá bá sì lo ohun tó lè dálẹ̀ lára rẹ̀ ní ìtàfẹ́ ànádà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà ó máa ń tó bí ọdún 10-15 gan kó tó di pé oògùn míì data tó di pé àwọn máa lò wọ́n yẹ̀ wò láàrin ẹran wọ́n tún yẹ̀ wò láàrin èèyàn wọ́n tún wò lẹ́yìn ìgbà tó bá ti fi sí ìta tán pé bí ọdún rẹpẹtẹ oògùn tẹ́yìn rẹkọmẹ́ndì fáwọn èèyàn tẹ́ ni wọ́n máa lò ti tẹ́sítì ẹ̀ àwọn tó ṣoògùn ti tẹ́sítì ẹ̀ lára ọmọnìyàn wọ́n tẹ́sítì ẹ̀ lára ẹranko wọ́n rí i pé kò ní aburú púpọ̀ tó lè ṣe wọ́n fi ní ká máa lò. àwọn àṣọ fáwọn agbàmọ̀ràn ìmọ̀ràn tá gbà wọn onítọ́jú ètò ìṣègùn tìbílẹ̀ àtàwọn tó bá sọ pé ọ̀gbìn ipa àwọn ká kọ́ lọ sí gbogbo àwọn ìjọ tí ìjọba fà kalẹ̀ láti mójútó oògùn kọ́ lọ bẹ̀ bíi NAFDAC bíi NIMRI kọ́ lọ bẹ̀ oògùn tèmi nírìn tí mo sì rò pé ó lè tọ́jú ìtọ̀ ṣúgà àbó lè yọ kó pátápátá. mo fẹ́ gba NAFDAC registration àti nọ́mbà. mo fẹ́ gba registration fún àìsàn yìí. oògùn táwa fi ń wò ó nì. táwa fi ń wò ní kọ́ bá gbé sínú rìsáàṣì kọ́ wò ó kọ́ wo tí ń ṣe kọ́ wo tó lè pa lára òun la fi lè sọ pé oògùn bílẹ̀ náà ṣe iṣẹ́ táwa náà. mélòó nínú àwọn tí wọ́n ń ta oògùn bílẹ̀ àbáwọn tí ń lo oògùn bílẹ̀ ni wọ́n páàsì oògùn wọn túrú ọ̀nà tẹ́ ni wọ́n páàsì. ìyẹn ni wà ibi tí ìjọ tí wàá bẹ̀rẹ̀. mo ń wo program kan lórí tẹlifíṣàn jẹ́ òní ni dókítà ń sọ yìí pé tẹ́ ẹ bá sọ pé kidney diseases why tó fi wá pọ̀ láwùjọ báyìí àbí liver cancer bó ló ṣe pọ̀ láwùjọ báyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn tọ́jú oògùn bílẹ̀ táwọn èèyàn ń lò ló padà ṣe àkóbá. bẹ́ẹ̀ni because even nínú oògùn òyìnbó gan oògùn òyìnbó gangan fúnra rẹ̀ kó tó di pé ó sọ pé oògùn òyìnbó yìí iṣẹ́ tí ń ṣe ni wọ́n tún sọ pé àwọn kan wo ló lè dálẹ̀ yàtọ̀ sí iṣẹ́ tẹ́ sọ pé ó ṣe. yóò sì ṣiṣẹ́ yẹn náà yóò ṣiṣẹ́ yẹn ọ̀bọ̀ ó tún fẹ́ mọ̀ pé ṣé kò ní dá kan míì lẹ̀ o tí ó yàtọ̀ sí iṣẹ́ tá a sọ pé ó ṣe o tó bá sì dá nǹkan mílẹ̀ ṣé tó jẹ́ pé tó bá dálẹ̀ ṣé n ta lè fara mọ́ ni àbí tí ó tiẹ̀ dá wàhálà lẹ̀ tó pọ̀ so gbogbo ẹ̀ lọ́mọ ń wò so bẹ́ẹ̀ ni tó bá sọ pé òun lóògùn bílẹ̀ náà ní tó lè ṣe aráàlú láǹfààní náà ni pé kàn jẹ́ kó kọjá nínú gbogbo àwọn ibi tó yẹ kó kọjá kárí NAFDAC number lára rẹ̀ kó tó bá lè sọ pé iṣẹ́ tí kìíní ṣe kò dẹ̀ ní dá wàhálà lẹ̀ lọ́jọ́ iwájú ọ̀nà tá a fi lè dènà dé gbogbo orú àpẹẹrẹ tẹ́ ẹ ṣe nìyẹn. ẹ ṣe púpọ̀ ká tó mú ètò yìí wá sópin ìfẹ́ kẹ́kàn gba àwọn èèyàn nímọ̀ràn nípa bí wọ́n ṣe lè mójútó àlàáfíà ara wọn. ẹ̀yin eléèbó tẹ́ tún jẹ́ dókítà ẹ máa ń sọ pé prevention is better than cure. ìmọ̀ràn tẹ́ ẹ bá gbà wọ́n kálukú òmù tiẹ̀ ẹni tí ò tí ì ní tó bá tẹ̀lé mọ́ràn yẹn kò ní ní ìmọ̀ràn tẹ́ ẹ bá gbà wọ́n ẹni tó ti ní tí ń tọ́jú rẹ̀ lọ́wọ́ yọ̀rọ̀ bóun ó sì mọ̀ mọ́nìjẹ́. bẹ́ẹ̀ ní pápápá
èkíní ìgbé ayé àlàáfíà ìgbé ayé àlàáfíà yóò ní ṣe pẹ̀lú ntànjẹ níwọ̀n àti balance diet kó jẹ́ wọ̀ntúnwọ̀nsì kó sì jẹ́ níwọ̀n. èkejì kò ní ìdíkásẹ̀ ìkìlọ̀ fẹ́yìn ẹ má mu sìgá mọ́ ẹ má mu tí mọ́ nǹkan gbogbo eléyìí aburú tó fojú hàn ní wọ́n. wọ́n sọ sìgá mímu ti kú òun bẹ́ẹ̀ agbọ́dọ̀ yọ kú. good ọtí oúnjẹ tá à ń jẹ agbọ́dọ̀ yọ kú tí ọtí náà ti kú òun bẹ́ẹ̀ agbọ́dọ̀. ẹni bá fẹ́ gbá àlàáfíà jẹ agbọ́dọ̀ mọ ṣẹṣàṣàìsì níwọ̀n tó ara oníkálukú bá gbé kó mọ ṣe déédéé torí ayé tá a yẹ̀wò gbé ó yàtọ̀ sí ayé àwọn bàbá wa àgbà kan àwọn pa àgbẹ̀ ni wọ́n mí ní kìlómítà 10 méjì lójoojúmọ́ agbọ́dọ̀ mọ ṣẹṣàṣàìsì pàtàkì náà agbọ́dọ̀ mọ nọ́mbà wa agbọ́dọ̀ mọ nọ́mbà wa àwa máa sọ pé kí ni ìfúnpá wa ń wí kí ni ìfúnpá wa ń sọ kí ni ṣúgà wa ń sọ kí ni ọ̀rá inú ẹ̀jẹ̀ wa cholesterol wa ń sọ agbọ́dọ̀ mọ owó lóòrèkóòrè bàbá ti rí kankan nú àwọn kìíní tí ó ṣe dáadáa tó fẹ́ ga jù ká lọ rí àwọn tó yẹ ká rí. wọ́n fún yín ní tí ó fi control rẹ̀. bẹ́ẹ̀ni agbọ́dọ̀ ìfà láyé ìsìnkà àwọn kan míì wà táwọn yẹn wá tún ṣe bíi ká máa mu energy drink léraléra ẹ̀rù rẹ̀ ń bà mí tó tún pa àwọn èèyàn lára ń ṣe inú gbogbo kíní energy drinks tí wọ́n mú yẹn ẹlòmíì ò mú tó jẹ́ kó ojoojúmọ́ báyìí bí ò sùn bí ò mú kó sùn káyọ̀ bí ò mú kó ṣiṣẹ́ náà gbogbo kíní ká sọ tá à ń fi ẹnu. inú gbogbo tá a sì mú yìí omi tó dáa òun ló dáa jù àbí níta ẹ wí nù. ọba tí wàá pọ̀ jù ẹ̀yàn mu tíì kò sí ìjà bẹ́ẹ̀ bọ́ ká mọ kó ṣúgà mu ká mọ kó tí ó jẹ́ kó rí wá tanálẹ̀ mu àná àtàtì àti wá tanálẹ̀ gbogbo àwọn ẹ̀ náà ṣàǹfààní. ẹ ṣe púpọ̀ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ètò yín náà ni ètò Islam tá a mọ̀ sí Islam in Focus ètò ẹgbẹ́ Muslim Media Watch Group of Nigeria tí wọ́n ṣe ètò rẹ̀ fún yín ètò yìí lẹ́ẹ̀ máa wò ní gbogbo ọjọ́ Jímọ̀ ní aago 7:00 ságo 8 lálẹ́ lórí NTA Ìlọrin ẹ̀yin tẹ́ bá mísì ẹ̀ níbẹ̀ yẹn kẹ́ lọ sínú YouTube ẹ rí prógráàmù yẹn wò níbẹ̀ ọ̀nà tẹ́ gbà rí wò ni pé ẹ kàn táìpù Muslim Media Watch Group lórí YouTube yóò gbà àwọn prógráàmù wa tí a ti ṣe sẹ́yìn àti èyí tá à ń ṣe lọ́wọ́ yìí náà àgbéjáde fún yín bákan náà ni tẹ́ bá lọ sórí wẹ́bsáìtì wa ẹ tẹ̀ Muslim Media Watch Group @gmail.com ẹ bá àwọn press statement tí wá àti gbogbo ohun tá à ń ṣe ẹ bá níbẹ̀ eléyìí wà fún yín gẹ́gẹ́ bí kẹ́ ẹ fi mọ tí ń lọ nípa ètò Islam àti ètò àlàáfíà yín ètò yóò máa wá sí ojúwòran yín ní gbogbo ìgbà tí ẹ bá ti lọ opportunity àti lè wò bó lẹ ṣe fẹ́ máa rí wò ẹ like ẹ sì subscribe sí ẹ tún fún àwọn èèyàn náà ní ọwọ́ pé ẹ subscribe sí Muslim Media Watch Group so à ń fẹ́ kí àwọn èèyàn pọ̀ lórí ojú òpó wa kí wọ́n lè máa rẹ́kọ̀ọ́ Islam kọ́lọ̀ ń jẹ́ kó wúlò fún wa tó bá wúlò fún wa tán kó ṣe okùnfà àlìjánná fún wa lónìí tí a gbàlejò akọ́ṣẹ́mọṣẹ́ wa nípa ètò ìṣègùn àwọn ni Dr. Abdulrafiu Adefila láti University of Ilorin Teaching Hospital àdúpẹ́ pọ̀ fún yín Ọlọ́run kó bá san yín lẹ́san rẹ̀ wa jazakumullahu khairan lápapọ̀ ká máa sọ wípé wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.